kí ló rò ìbìtẹ̀ bẹ́ẹ̀ tó fi resign. Koko Zaria àti ìyá Esther Dog wọ́n ní mo ní garage. ọ̀rọ̀ lórí ìjà láàrin Ọláìyá Igwe àti Esabod máa ń tẹ̀síwájú. tẹ́ ẹ̀ bá gbàgbé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí tá a sì ṣèlérí fún yín pé bó bá ṣe ń lọ la ó máa fi tó yín létí. ẹ tún wá farabalẹ̀ wo fídíò yìí o kẹ́ ẹ wá gbóhun tí Ọláìyá Igwe èsì ọ̀rọ̀ tó fi ránṣẹ́ sí ìyá Esabod pé kó náà wá gba wòtòwòtò rẹ̀ padà. gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì Ìràwọ̀ Yorùbá àwọn ọ̀rọ̀ kàǹkàkàǹkà àwọn àṣírí ńláńláńláńlá tí Ọláìyá Igwe tó ń sọ jáde nípa Esabod gbogbo ẹ̀ lẹ́ farabalẹ̀ gbọ́ nínú fídíò yìí. ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù kẹ́ ẹ bá a lè láǹfààní láti gbọ́ ọ̀rọ̀ tí Ọláìyá Igwe tó náà tó fi ránṣẹ́ o. ẹ dákun ìgbà wo gan lọ̀rọ̀ yìí yóò dópin. ẹ wá gbọ́ nǹkan tí Esabod sọ nípa MC Olúọmọ Koko Zaria àti nípa Láwórì tí wọ́n fọ́ lórí láìpẹ́. gbogbo ẹ̀ náà ló wà nù fọ́nrán ìtẹ́ farabalẹ̀ gbọ́. ẹ já gbọ́ nǹkan tí wọ́n sọ. ṣùgbọ́n ẹ dákun ẹ máa bá wa subscribe sórí Ìràwọ̀ Yorùbá kẹ́ ẹ bá lè láǹfààní àti máa gbọ́ wa bó bá ṣe ń lọ nípa Yorùbá Nation àti nípa àròyìn ọmọ Yorùbá káàkiri àgbáyé. gbogbo ẹ̀ la máa fi tó yín létí. ẹ ṣe tẹ̀ ń tẹ́tí sí wa tẹ̀ sì ń subscribe sórí ìkànnì Yorùbá. ẹ já gbọ́ gbogbo ọ̀rọ̀ yìí bó ṣe bẹ̀rẹ̀ títí dópin. union èmi ò ní gáràjì. ó mọ̀ kó rí àwọn obìnrin kò dẹ̀ sẹ́ni pọ́ọ̀dì nínú ẹni tó ti ń ṣe union títí nísìnyí. ẹni tó bá fún mi ní gáràjì rí kó bọ́ọ̀ta kó wá wí tí ò bá bọ́ọ̀ta wípé yes mo ti fún ẹ gáràjì rí ok mo fún ẹ gáràjì eléyìí kó máa ṣàkóso ẹ ìwọ la fún léléyìí tí ò bá bọ́ọ̀ta mọ́tò ló máa pa kò ní ṣoríire. ẹni tó bá fún mi ní gáràjì rí mi ò ní gáràjì ọ̀nà omi fẹ́ fi ní gáràjì nígbà tí mi ò kì í ṣe mẹ́mbà wọn. Esther Dog yẹn ẹ̀yin tẹ̀ ń fọ́lù ẹ̀ kí ló tẹ̀ ń waste time yín. mi ò bá yín wí ẹ̀ ṣàfẹ́ rẹ́rìn ìyá tó ti wà ní zayn ó kàn ń pa àwọn ọ̀rọ̀ òṣì mo ti di gbá àkólẹ̀ lọ́wọ́ wèrè one tèmi ò jọ ẹ kókó lè jọjú púpọ̀ ọba àlù ó ti bu dáadáa ó ti ẹ̀mí tàti di kọ́sítọ́mà ẹ̀ náà ó ti gbọ̀n mí tútú. ohun tó dẹ̀ fa gbogbo òṣì tí ìyá Esther Dog yìí ṣe ni pé ó ti sọ pé òun fẹ́ ṣe birthday rí nígbà tí mi ò ń ṣe idiot báwo ni màá máa ṣe birthday shout fún ẹ Esther Dog ọmọ tó rán sí mi ò tí kú bílédà tó ń pè ní wàsó ó rán sí mi kóòtù mi sọ pé ó jíṣẹ́ kódà wọ́n sọ pé wọ́n máa kówó lẹ̀ wọ́n máa fún mi lówó ìwọ Esther Dog èmi á máa ṣe birthday shout máa pọ́n ilé níwọ̀n tó mú ìyá àwẹ̀rọ ìyá àgbàlagbà respect mama bíkíbi tẹ bá wà àwọn táwọn àwọn òǹwájú yìí ẹni tó jẹ́ ìyá fẹ́mi ọ̀gá ìyá fún mi nínú iṣẹ́ yìí tó gbọ́n tútú màá wá so daft màá ṣe shout fún wọ màá pọ́n ilé wọn kọ́ mi bẹ́ẹ̀ láti lé wa you are an idiot èmi á pọ́n wọlé kátàgbà pé mi ò jẹ́ nǹkan kan wájú wọ ti yẹ̀yẹ́ mi èébú olótùkù tó ti bú mi ìwà àti ọmọ ẹ Koko Zaria ẹ wá lẹ̀dí àpòpọ̀ ẹ bẹ̀rẹ̀ sí bà mí jẹ́ ẹ ń bà mí jẹ́ ni àwọn aráyé náà mọ̀ ò pé ẹ̀ ń wá àtàmọ́ ni ó fọyàn lórí òun give support a ò sọ̀rọ̀ ò tún bẹ̀rẹ̀ sí parọ́ ṣùgbọ́n o tó bá yẹ pé mi ò gba gáràjì lọ́wọ́ ẹnikẹ́ni tó jẹ́ iṣẹ́ tíátà mi ni mò ń ṣe ire ayọ̀ ajẹ́ tèmi ṣùgbọ́n tó bá yẹ pé mo gbà èmi náà kàn bóòsì níta gbangba sí ni gbogbo ìbànújẹ́ tó wà nù Alukurani kò jẹ́ tèmi Lukman Ẹ̀bùn Olóyèdè ṣùgbọ́n tó bá jẹ́ pé rọ́ọ̀nì ìwọ Esther Dog àti Koko Zaria pamọ́ mi pé mo ní gáràjì gẹ́gẹ́ bíi mẹ́bà yín ìbànújẹ́ inú Alukurani bó ṣe pọ̀ tó á jẹ́ ti wọ Abdulganiyu Koko Zaria á tún jẹ́ ti wọ Esther Dog Abọ́dẹ̀rìn ìbànújẹ́ èpè ẹkún kíkorò tó wà ní Alukurani yìí á jẹ́ ti wọ Esther Dog torí mo láti pè dáadáa sínú Alukurani kó lè yí tiẹ̀ kó lè mú yàrá ìyá ẹ̀ kó lè mú ẹ̀ ṣó ti yẹ ẹ jáwọ́ lọ́rọ̀ tèmi rọ́lẹ̀ ń pa ìbànújẹ́ ti dé báyìí lẹ́sẹ̀ ń wárọ̀ pàkiri ohun tó dẹ̀ tún ṣe Esther Dog lẹ́lẹ́kejì lastly ohun tó ń dà ẹ́ láàmú
ó ní pé wọ́n fẹ́ ṣe fíìmù ẹ̀ kan tí bọ́ọ̀ kan jẹ́ Aláìdé tó ní kí n kópa ń bẹ̀ wọ́n fẹ́ ṣètàn ṣé wọ́n jẹ́ gẹ́gẹ́ bí Olúfúnmiláyọ̀ Ransome Kuti ni tí wọ́n ṣètàn ẹ̀ tó wá láti ìlú mi ó mọ obìnrin takuntakun Olúfúnmiláyọ̀ ó ní good record ọlọ́fẹ́ ṣe fíìmù ẹ̀ nìbàdàn kí n wá kópa nú ẹ̀ mo dẹ̀ ní mi ò lè máa kópa nú wọ ìtàn wo ló ní tí ó jẹ́ ìtàn rẹ̀ tèmi náà èmi kìíní yìí máa wá kópa ń bẹ̀ Esther Dog ohun tó ń bí ẹnu sí mi pọ̀ ò bá sọ fáráàlú wọ́n ń pọ̀ mọ́ kan ní Aláìdé ìwọ náà mọ̀ ó fi ṣe ọmọ afẹ́ ẹ̀ nínú tíátà wa ó ṣe dé lórí burúkú tó ìwọ náà léèyàn nínú tíátà wa Aláìdé yẹn ló fẹ́ ṣe fíìmù ẹ̀ ó fẹ́ ṣe fíìmù ẹ̀ tó pè ní ọmọ Esther Board wọ́n bá pè mí pé kí n wá kópa bẹ̀ mo ní mi ò lè ṣe é sọ kí mo dárúkọ kóòtù mi sọ pé kọ́ bọ́ọ̀tà kan sọ pé rọ́ ni mò ń pa mo ní mi ò lè ṣe é ìtàn rẹ̀ wo ni ó wà lórí ìwọ Esther Board tó fẹ́ fi ṣe fíìmù tẹ́mi máa kópa bẹ̀ fún ara ayé ẹ̀kọ́ wo ló wà lára ìwọ Esther Board tó máa ṣe ìwọ tó ń bu ọba ilẹ̀ Yorùbá tó yẹ̀yẹ́ wọn ìwọ tó tẹ̀ kátẹ́gbà pé mi ìgbà àkọlẹ̀ lèmi lọ́wọ́ ẹ̀ náà kọ́sítọ́mà dáadáa ni ìwọ ó yẹ̀yẹ́ ìyá tó yà tèmi màmá wa pẹ̀ náà tó máa pọ́n ilé ó dòódì ilé tèmi ọ̀tọ̀ ọmọ yẹn kọ́ mi ilé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó dòódì ó ti yẹ níwọ tó nítàn dáadáa máa fẹ́ ṣe fíìmù tiẹ̀ máa kópa ń bẹ̀ irú mo rò pé òun mọ ẹni tó òun mọ ẹni tó jókòó lọ́nà ṣé kíní ẹ̀ tí tó sọ pé orí owó bàbà tó gbé kámẹ́rà fóònù sí tó fi ń wọ̀n wáyé nǹkan ọmọbìnrin má jẹ́ sọ̀sọ̀kúsọ tó fi yẹn náà ni la máa kọ́ mọ́tò yẹn tá a máa fi sọ fún ẹ wọ́n fẹ́ra ẹ̀ Olúfúnmiláyọ̀ Ransome Kuti ìyá alálùbáríkà ìyá tó fi ń tọrọ ìyá gidi ilẹ̀ tó kún fún ilẹ̀ aláwọ̀ dúdú pàápàá àwọn obìnrin aláwọ̀ dúdú ó fẹ́ra ìwé àwọn abẹ́ ṣe fíìmù tiẹ̀ mí tẹ́ ẹ̀ mọ́ àwọn onítíátà náà mi mọ bó ṣe tó mi mọ nǹkan tó wà lára ẹ̀ mi mọ nǹkan tó fi mẹ́rìtì ẹ̀ láti gbé kábẹ́ kọ́ ṣe fídíò kọ́ ṣe fíìmù kémi dẹ́ bá wọn kópa ń bẹ̀ orí ẹ̀ ti burú Esther Dog orí ẹ̀ ò ti burú ìwà àti Koko Zaria ẹ̀ ní gbé ilé ayé ṣe rere tẹ́ bá tún kú inú nọ́lẹ̀ lọ àfi tó bá jẹ́ pé kò sí Al-Qur'an ó jẹ́ bó ṣe jẹ́. látẹnu Ọláìyá Igwe. Do you know what's hiding in your sọ wípé Ọláìyá Igwe wọ́n ní ẹ má ṣépè mọ́ torí pé abiyamọ yìí ṣépè ṣùgbọ́n ó dàbíi pé ọ̀rọ̀ yìí dùn Ọláìyá Igwe dé wọnú egungun òun náà lẹ ti gbọ́ látẹnu Ọláìyá Igwe yẹn tó Ọlọ́run ọba yóò bá pẹ̀tù sáwọ́ o ìràwọ̀ Yorùbá náà lẹ ti ń gbọ́ yìí òun náà lẹ ń wò láti bí ìṣẹ́jú díẹ̀ sẹ́yìn ẹ dákun bẹ́ẹ̀ ṣé wá ń wò wá ẹ máa bá wa subscribe sórí ìkànnì yìí kẹ́tún lè máa bá a gbọ́ wa dáadáa ẹ ṣé tẹ̀ ń tẹ́tí sí wa.